Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. A máa ń gba ifá ní ìlànà pé ẹni tí ogun ayé bá ń dà láàmú bí àìrọ́mọbí, bí àìsàn, bí ìdíwọ́ tàbí ìdènà láti lè bá tú ènìyàn sílẹ̀. Téèyàn bá wá fẹ́ gba ifá yìí gan, ó gbọ́dọ̀ tọ̀ àwọn tí irú àwa tí à ń dá tí à ń rú torí kì í ṣe gbogbo babaláwo, kì í ṣe gbogbo ẹni tó bá ní ifá ló mọ dídá ló mọ rúrú. Ọ̀pọ̀lọpọ̀ babaláwo tó ní ifá yìí ló gba ifá fún ààbò ara rẹ̀ tí ò mọ dídá rẹ̀. Àmọ́ ẹni tó bá fẹ́ gba ifá ó gbọ́dọ̀ tọ̀ ẹni tí ó bá mọ dídá tó mọ rúrú lọ. Ẹni yẹn ni a lè ṣàlàyé fún pé ẹni tí a kó fá fún ọ rèé, torí kì í ṣe pé ẹ̀wù ni a máa fi ń gba ifá, kì í fi ẹ̀wù gba ifá. Ifá gbígbà ó ní pé a gbọ́dọ̀ ní ó ní ìbéèrè sí téèyàn á kọ orúkọ ẹni bíi mẹ́ta tí wọ́n á dẹ̀ fi ifá ìwádìí sí. Ìgbà náà ní fáyẹn á lè tùbà ní a lè tùṣẹ́ ní ẹni yẹn á lè mọ̀ pé ẹni tí a kó fóun tí a rọ̀ òun lọ́rùn. Tí a bá ti wá rí ẹni tó kó ifá yìí fún yàn tó rọ̀ yàn lọ́rùn, ogun ayé ẹni yẹn ti ṣẹ́ o. Ifá gbígbà ó dára púpọ̀. Tí a bá fẹ́ gba ifá, babaláwo ló máa ń kó fá fún yàn, ẹni tí ó mọ dídá tí ó mọ rúrú. Torí pé kí a tó lè rí ìkan ifá yìí tí à ń sọ̀rọ̀ báyìí, tí à ń sọ pé à ń gbà tá à ń sọ pé a tó rí ẹni tí ò sunwọ̀n sí i, kì í ṣe pé à ń kó déédéé kó ní ìdí ọ̀pẹ o. Kì í ṣe ọ̀pẹ tó ń so tí à ń fi ń ṣe epo ẹ̀yìn, kì í ṣe ní ifá Ọ̀rúnmìlà o. Àwọn kan sọ pé ifá pé èpùrọ́, ifá ò kì í ṣe èpùrọ́ o. Ike ifá ó yàtọ̀ sí èpùrọ́. Babaláwo ló máa ń báyàn wá ike ifá kó tó di pé a gbà á.